Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Mo ń kí ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run wípé ìbùkún Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Wọ́n dẹ̀ ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama àti gbogbo àwọn sahaba al-kiram tó dórí gbogbo àwọn tá a jẹ́ àlìwúmọ̀ oúnṣẹ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama, kí ọba Allah subhanahu wa ta'ala kó má yọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kúrò ní ara ẹnìkọ̀ọ̀kan wa. Lónìí yìí pẹ̀lú ògo tọlọ́run, oúnṣẹ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama ó sọ̀rọ̀ àwọn méjì kan. Àwọn méjì tó dákọ wọ̀nyí wọ́n ń jẹ ìyà nínú sàárè ni. Ìkíní pa pé oró wàhálà ti dé o, ìfòòró ti dé o, ẹ dákun ẹ gbà òun, ọ̀rẹ́ lè kankan gbà o. Ọ̀pọ̀ sígbà yẹn ẹnìkejì náà pa pé orí mọ̀ ti burú, ìyá mọ̀ ti jẹun, kí ló ń ṣe tó báyìí tẹ́ fi ń nà ní ìnàkúnà báyìí. Bí ó ń ṣẹlẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ń rékọjá lọ pẹ̀lú àwọn sahaba al-kiram, ó wá dúró níbi sàárè kínní, ó dúró níbi sàárè kejì. Àwọn á dáhùn pé àwọn sahaba al-kiram wá béèrè pé ya Rasulullah, apèrè òjíṣẹ́ Ọlọ́run, kí ló ṣẹlẹ̀? Ó ní ẹni àkọ́kọ́ ilẹ̀ tí máa tọ̀ títọ̀ máa dà sí lára, tàbí ẹ̀kọ́ ẹni tí ń tọ̀ sí èsì kejì tí ètà bà, ó ní ìyà ẹni jẹ nínú sàárè o. Wọ́n á ní ẹnì kejì ńkọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama, ó wá ní ẹnì kejì tí ẹ̀ ń wò yẹn òun jẹ́ olófòfó, olófòfó ni, gbé borùn ni, gbé fìlà ni. Nítorí ìdí eléyìí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Kò síbi tí èèyàn ò ti lè lò bẹ̀rù Ọlọ́run. Èèyàn á máa lò lórí aya, èèyàn á máa lò lórí ọmọ, kò sí tí èèyàn ò ti lè lò. Ohun tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé gbogbo àwa tá a wà ń bí náà tẹ́ ń wò mí, tẹ́mi náà ń wò ẹ̀yin náà, ẹ dákun àwa tá a bá jọkùnrin, tá a bá ti lọ tọ̀ tán ọ̀pá wa, ẹ jẹ́ ká rí pé ìtọ̀ dá tán yányán ń bẹ̀ dáadáa. Lẹ́yìn ìgbà tí ìtọ̀ bá dá tán ń bẹ̀, ẹ má jà á máa ṣe wíríwírí láti fi máa fi tọ̀. Tá a bá tọ̀tọ̀ yẹn tán, ká gbìyànjú láti fomi tó tó, omi tó dáa ká fi tábà wa. Bákan náà gbẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ẹ̀yin arábìnrin wa, ó lè jẹ́ ìyá ni, ó lè jẹ́ sísítà ni, ó lè jẹ́ ẹ̀gbọ́n ni, ó lè jẹ́ àbúrò ni, tá a jọ ń wora wa. Ẹ dákun ìtọ̀ tiwa náà ẹ má jẹ́ kó ní kélẹ̀gì o. Ọ̀nà tí ó fi gbà ní kélẹ̀gì ni pé tá a ti fẹ́ gbọ̀nsẹ̀, ẹ jẹ́ ká wá bí tó bá pamọ́ dáadáa, ká sì farabalẹ̀ bẹ̀rẹ̀ wa dáadáa. Tá a bá bẹ̀rẹ̀ tán, tá a bẹ̀rẹ̀ mọ́lẹ̀, ká tọ̀tọ̀ wa, tá a bá tọ̀tọ̀ wa tán, ká wá omi tó bá tó, omi tó sì mọ́, ká ṣe kí ni o, ká fi tún ara wa ṣe. Eléyìí ó máa jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa, torí wípé ẹlòmí lè máa kírun, ẹlòmí lè máa gbàwẹ̀, ẹlòmí lè máa yọ sàká, ẹlòmí lè máa ṣe sàárà. Gbogbo tó ń ṣe yìí ó ti kọjú fún àwọn àjọ Ọlọ́run. Ẹ̀yin náà ewu tẹ́lẹ̀ kìíní ṣe, torí pé nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní inna Allah tayyib, Ọlọ́run ọba tó ń dájájọ́, ọba tó mọ́ lọ́lọ́run ọba, la yaqbal illa tayyiban. Ọlọ́run ò ní gbà kan ìdọ̀tí lọ́wọ́ ẹ̀dá àfi tó bá mọ́. Nítorí ìdí eléyìí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ jẹ́ ká máa ṣe ìmọ́ra wa, ẹ jẹ́ ká máa sí dáadáa. Àwọn eléyìí tí ò ṣe ìmọ́ra wọn dáadáa, ẹ wò ìyà tí wọ́n ń jẹ nínú sàárè. Bákan náà gbogbo àtàwọn jẹ́ gbé borùn ní tí ò sojú wa, a máa mú ọkọ síyàwó, a máa kọ̀yìn ara síra wọn, a máa mọ́gà sọ́mọṣẹ́, a máa eléyìí Islam takò. Nítorí ìdí eléyìí àwọn tá a bá ń wúrú wà bẹ́ẹ̀, ẹ dákun ẹ jájáwọ́ ń bẹ̀, káwa náà káwọn bá dẹni ìyà nínú sàárè. Àwọn abẹ lọ́hùn, òun náà ni ọba àná lọ́bọ̀ òní lọ́ba ayérayé. Gbogbo tí ó mú wa jìyà nínú sàárè àbí gbàgede ìjọ ń pè dé àlìkíyàmọ̀, ọlọ́pàá lẹ́nu kọ̀ọ̀kan wa ń bẹ̀ o. Inshallah àtẹ̀mí àtẹ̀yìn tẹ́ ń wò mí náà kó ṣe ẹnì kọ̀ọ̀kan kó sì bá lọ́mọ àlùjánnà. Inshallah bẹ́ẹ̀ ṣe wò mí, bẹ́ẹ̀ náà ṣe ń gbọ́, ẹ gbìyànjú láti fi sọwọ́ rẹ̀ sí mọ̀lẹ́bí ni, ọ̀rẹ́ ni, olólùfẹ́ ni, ọkọ ni, ìyàwó ni, aládùúgbò náà ni. Bá ṣe ń ṣe léyìí, òun náà láàmú gbẹ̀san níwájú ọba Allah subhanahu wa ta'ala. Ọlọ́run àbíọ́ o, àtẹ̀mí àtẹ̀yìn kó sì bá lọ́mọ àlùjánnà, kọ́mọ̀ sí wa ní ọmọ náà. Allah subhana rabbik rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.